Ní ọjọ́ kọkànlá nínú oṣù kẹfà ọdún tí a wà yìí, ìyẹn the 11th of June 2026, ó ní ìgbésẹ̀ tó dùn mọ́ ọ̀pọ̀ èèyàn nínú ló wáyé ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ní Àbújá lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tí ó mẹ́hẹ, tó sì jẹ́ pé níṣe ni àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, ìyẹn Federal House of Representatives, ni wọ́n ti fi ọwọ́ lu àbá òfin láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí olóyìnbó ń pè ní State Police. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá àwọn ti parí iṣẹ́ tiwọn kí ọ̀rọ̀ ọ̀hún kó tó lè dòfin, kí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ kí wọ́n tó lè bẹ̀rẹ̀ iṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ìgbésẹ̀ ọ̀nà mẹ́ta ló sì kù. Ìgbésẹ̀ àkọ́kọ́ ló ti lọ yìí, mẹ́ta tó kù. Àkọ́kọ́ ni kí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá èyí tí wọ́n ń pè ní Senate, kí àwọn náà kàn fọwọ́ sí àbá òfin náà. Lẹ́yìn eléyìí, ó wá kù kí ìdá méjì nínú gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí the 2/3 of the House of Assemblies in Nigeria, kí àwọn náà kàn fòǹtẹ̀ lu àbá òfin náà. Ètò àgbẹ̀yìn tó jẹ́ ìkẹta ni pé wọn yóò wá fi àbá òfin yìí wọn yóò fi ṣọwọ́ sí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà káfàtà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé tí Tinubu bá ti buwọ́ lù ú, ó di gbìṣì, àṣẹ ti gùn kí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Ẹ rántí pé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ń béèrè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ pé òun gan ni ó lè yanjú ìṣòro ààbò tá a kò sí lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n á jẹ́ kó dé mọ̀ wípé bí àwọn gómìnà kọ̀ọ̀kan bí ò ṣe láṣẹ lórí ọlọ́pàá wọn, tó jẹ́ pé gómìnà ò lè pàṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀, tó jẹ́ pé ìlú Àbújá ni ó ṣètì máa lọ gbàṣẹ lọ́dọ̀ ọ̀gá àgbà ọlọ́pàá. Wọ́n ní eléyìí kò jẹ́ kí àwọn gómìnà kí wọ́n lè dáàbò bo ìpínlẹ̀ wọn. Eléyìí ló sì jẹ́ kí àwọn èèyàn kan máa béèrè fún ọlọ́pàá ìpínlẹ̀, ìpè ibi àwọn ọlọ́pàá ìpínlẹ̀ bá lè wà, tó jẹ́ pé àwọn gómìnà ló ń darí wọn tí kì í ṣe pọ́n ṣẹ̀ṣẹ̀ ló ń gbàṣẹ l'Àbújá. Eléyìí yóò jẹ́ kí ètò ààbò yàtọ̀, àti pé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ náà yóò jẹ́ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó gba àwọn ọmọ onílùú tí wọ́n gbé èdè onílùú tó sì tún mọ gbogbo ìlú láti dáàbò bo ìpínlẹ̀ kọ̀ọ̀kan, yàtọ̀ sí àwọn ọlọ́pàá tó jẹ́ pé ti ìjọba àpapọ̀, tó jẹ́ pé ibi tí wọ́n mọ̀ àti èdè tí wọ́n gbọ́ ni wọ́n ń gbé wọn lọ. Ṣá o, nínú àbá òfin tí wọ́n ti ń buwọ́ lù báyìí, àwọn gómìnà ni yóò máa yan ọlọ́pàá ìpínlẹ̀, ẹni tí yóò jẹ́ kọmíṣánná wọn, tó sì jẹ́ pé ní ti ọ̀gá àgbà ọlọ́pàá Inspector General of Police, ààrẹ Nàìjíríà ni yóò sì máa yàn án. Bẹ́ẹ̀ ló jẹ́ pé bí gómìnà bó bá ti fẹ́ yan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀, ó gbọ́dọ̀ forúkọ ẹ̀ ránṣẹ́ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ láti fi òǹtẹ̀ lù ú. Bó bá sì fẹ́ yọ ọ́, ó gbọ́dọ̀ tún fi ọ̀rọ̀ tó àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ọlọ́pàá, ìyẹn àwọn àgbààgbà Nàìjíríà tí wọ́n máa ń gba ààrẹ àti gómìnà ní ìmọ̀ràn lórí ètò ààbò, kó fi tó wọn létí tàbí ẹ̀sùn tí ọ̀gá ọlọ́pàá tó fẹ́ yọ nípò náà tó ṣẹ̀, tó jẹ́ pé eléyìí ẹni yóò jẹ́ ìyàtọ̀ láàrin àwọn ọlọ́pàá ìpínlẹ̀ àti ọlọ́pàá ìjọba àpapọ̀ tí à ń lò ní àsìkò yìí.